Yorùbá bọ̀ wọ́n ní bọ́ọ̀dẹ̀ òdùn bí ìgbẹ́ nílùú rí. Ó dáa o, bílùú ò bá sì wá dùn kò sí ọmọ tálákà tí yóò ròde ẹmu. Ibi tọ́rọ̀ ló wá dé dúró yìí náà ló gba pé ká máa rò ó ká máa tún rò nígbà gbogbo. Ibi tọ́rọ̀ orílẹ̀-èdè dé dúró ó gba pé ká láròjinlẹ̀ gidi. Ìdí sì nìyí tá a fi ń pariwo atótó arére pàpè bàbá mọ̀gánà ní gbogbo ìgbà sétí ìgbọ́ yín. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ìkànnì Yorùbá Gidi tẹlifíṣàn rèé. Ẹ jẹ́ á tún dàálẹ̀ àtúnṣà. Ẹ̀yin náà ẹ wò gbòòrò wò, ẹ wò ọ̀tún ẹ wò òsì. Ẹ wo báwọn olóṣèlú yín wọ̀nyí ṣe ń sáré jàǹgàlà jòńgóló kiri nítorí pé wọ́n fẹ́ wà nípò dandan. Ẹ wo iye owó rọ̀gùnrọ̀gùn tí wọ́n ti ná lórí primaries tí wọ́n ń dì lọ́wọ́ yìí lásán. Eléyìí ò wá ṣe ní kàyéfì, kò wá ṣe ní ààhin. Ipò yìí ṣá ni wọ́n ń lé. Torí kí náà ṣe ń lépò? Torí agbára, torí owó láti fi rẹ́ ọmọ tálíkà jẹ lọ́pọ̀lọpọ̀ wọn wà fún. Wọ́n fẹ́ fún yín gbẹ́kẹ̀ẹ́gún kí wọ́n lè máa darí ọpọlọ yín. Ó mà ṣe o. Ó dà, Yorùbá bọ̀ wọ́n ní onínúure lọ̀rẹ́ ìlú àti rébété ńlọ̀rẹ́ orí, bàǹtẹ́ ńlọ̀rẹ́ ẹ̀dí. Bẹ́ẹ̀ ni eléèrí ní ọ̀rẹ́ ewúrẹ́. Ẹni tó bá sì ń ṣètò ìlú lọ́nà tó yẹ irú onítọ̀hún kọ́ ó ń lọ̀rẹ́ ìlú. Ṣùgbọ́n ṣáwọn wọ̀nyí ń ṣètò ìlú lọ́nà tó tọ́? Ṣé ìṣètò ìlú tí wọ́n ń ṣe lọ́nà tó yẹ? A jẹ́ pé bí wọ́n bá ń kùnà láti ṣe lọ́nà tó yẹ, ọ̀tá ìlú ni wọ́n jẹ́. Ọ̀nà ìdá tí wọn ò jẹ́ ọ̀tá ìlú nígbà tó jẹ́ pé owó rọ̀gùnrọ̀gùn tí wọ́n ń rí látara èmi àti ẹ, látara olórí dorí kọ̀ọ̀kan, àpò ara tiwọn nìkan ni wọ́n ń kó o sí. Eré bí wọ́n ó ṣe dépò ńlá ni wọ́n ń sá kiri. Bí wọ́n bá ti kówó ọ̀hún sápò, wọ́n ń ronú ọjọ́ ìdìbò tuntun ń bọ̀ nìyẹn o. Wọ́n fẹ́ fowó yín ṣomi toro ságbájí ara. Ṣòyí orí bẹ́ẹ̀. Ó dáa o. Ẹ wá máa gbọ́ mi o. Ẹ máa fi ọkàn bá ọ̀rọ̀ yìí bọ̀. Àwọn tó ń dìbò primaries lẹ́nu àìpẹ́ yìí, ṣé ẹ ti rí bí wọ́n ṣe ń pínwó? Nígbà tí wọn ò wọlé ní primary, àwọn kan tún ń pé kí wọ́n bá wọn kówó àwọn padà. Ìyẹn náà ẹgbẹ́ yẹn sẹ́gbẹ́ kan náà. Ibẹ̀ kọ́ ni mò ń bọ̀, mo kàn yá bá ni. Ṣé ẹ rí àwọn ará òkè ọya lọ́hùn-ún? Tẹ́ bá ṣàkíyèsí, àwọn ni wọ́n wà nípò. Àwọn Haúsá Fúlàní ní ń darí wa Nàìjíríà. Àwọn ni wọ́n wà nípò òṣèlú. Ṣùgbọ́n ìbéèrè mi rèé o, àwọn wo ni ìyà ń jẹ jù? Wọ́n gbọ́, àwọn Haúsá Fúlàní wọ̀nyí náà ni. Ìdí ni wípé àwọn tó lówó dáadáa nínú wọn, wọ́n máa kàn án pín àwọn ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ kan sí wọn lẹ́nu ni. Wọ́n bí ìgbèyàn bá fọwọ́ ó fi ìka tọ́ omi, ó wá ń tọ́ sí ìyàn létè, ó ń tọ́ sí ìyàn láhán ni wọ́n ń ṣe fún wọn. Kàkà kí wọ́n ṣètò ọjọ́ iwájú tó dáa fún wọn, ṣe ni wọ́n kàn ń fún wọn lóúnjẹ máa jẹ kó má bàa kú. Ìdí nìyí tí wọ́n fi láǹfààní láti lè tọwọ́ bọpọlọ wọn fúnra ara wọn. Àwọn ọmọ wọ̀nyí wá di ọmọ tí ń ṣagbé kiri. Wọn ò lè ronú ọjọ́ iwájú tó dáa fúnra wọn. N tí ó sì ba orílẹ̀-èdè yìí jẹ́ láìpẹ́ nu bí wọn ò bá tètè ṣọ́ra. Kí ni mo tiẹ̀ ń sọ? Ó ti ń bàjẹ́ lẹ́nu àìpẹ́ yìí, bóyá ẹgbọ́ròyìn yẹn bẹ́ẹ̀ ò sì gbọ́. Wọ́n kàn déédéé lọ kí ọkọ àti ìyàwó tó fẹ́ ṣègbéyàwó mọ́lẹ̀. Wọ́n kí wọ́n mọ́lẹ̀ lọ́jọ́ ìgbéyàwó. Wọ́n jí ọkọ ìyàwó, wọ́n ṣekú pa, wọ́n sì mú ìyàwó tó wà nínú oyún, wọ́n jí gbé lọ lọ́jọ́ ìgbéyàwó. Wọ́n jí ìyàwó gbé lọ toyúntoyún lọ́jọ́ ìgbéyàwó. Àti rí tọkọ-tìyàwó tí wọ́n ti mú ọjọ́ ìgbéyàwó, wọ́n sì pa ọkọ, wọ́n pa ìyàwó, wọ́n tó pa àwọn tí wọ́n jọ ń rìn. Ẹ̀rí gbogbo ẹ̀ ti dojú kejì báyìí. Orílẹ̀-èdè ti bàjẹ́ wá. Àwọn òṣèlú wọ̀nyí ni wọ́n jẹ̀bi ọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ òmùgọ̀ abìtàtú rádaràdà ló jẹ́ pé rándanràdan tí wọ́n tún ń bá kiri ní ìsìn ni pé wọ́n fẹ́ gba owó lọ́wọ́ àwọn òṣèlú ọ̀jẹ̀lú wọ̀nyí kí wọ́n lè tún wá dìbò míì fún wọn kí wọ́n wọlé. Bọ́n bá tún wọlé sípò tán kí wọ́n tún wá yọ àtòrì tí ń bẹ lórùlé láti fi fá wọn lẹ́gba dáadáa sí i. Àwọn ìṣọ̀wọ́ kan ń pé ẹjẹ́ á dá dúró, ẹjẹ́ á dá wà.
ẹ̀ ń pé kí ni wọ́n ń wí kí ni wọ́n ń sọ, ẹ̀ ń yínmú sí wọn, ẹ̀ ń tutọ́ sí wọn lára, ẹ̀ ń sọ̀rọ̀ àlùfàǹṣá sí wọn. Olóyè Sunday Igboho jẹ́ ọ̀kan gbòógì tó dìde tó sì la àwọn èèyàn lójú wípé ẹ yé máa sùn sínú ìyà, ẹ gbé ìgbésẹ̀ ìtẹ̀síwájú. Ẹ wo ohun tójú ẹ rí, ẹ wo bí wọ́n ti fọ́ ilé ẹ̀, ẹ wo bí wọ́n ti ba ọkọ̀ jẹ́ rẹpẹtẹ, ẹ̀mí èèyàn méjì tún bọ́ lọ́jọ́ tí wọ́n lọ ká a mọ́lé. Ibi tí mò ń bọ̀ ò jìnnà, ibi mò ń yà ló pọ̀. Ó dáa o, ṣé ká má parọ́, ọ̀tá ìlú gbáà làwọn ará bí yìí o. Ẹ wo iye àwọn olóṣèlú wọ̀nyí tí wọ́n ti kówó wa mì. Wọ́n ń rán owó wa mì bíi kàlòkàlò ni. Ìbéèrè ni pé kí ni ẹ̀ṣẹ̀ wa tí wọ́n fi ń fà wá lórí fọ̀dà fún lójoojúmọ́, wọn ò sì ṣetán láti jáwọ́. Níjọ́ òní nígbà táwọn ó wọpò, ìyẹn àwọn ìṣèjọba tí ń bẹ lọ́wọ́, ṣé ẹ gbàgbé nǹkan tí Lai Mohammed sọ? Ó ní kò dín ní 1.34 trillion naira tí àwọn òṣèlú wọ̀nyẹn jí kó láàrin ọdún 8. Ìbéèrè mi rèé o, níṣe táwọn wà nípò yìí, owó tí wọ́n ti jí kó ṣó ló ń kà bí? Ẹni tó jẹ́ akọ̀wé, ẹni tó jẹ́ olùṣírò owó àgbà fún orílẹ̀-èdè yìí, ṣé ẹ mọ iye tó tún jí kó? Lẹ́nu àìpẹ́ yìí, 200 bílíọ̀nù owó náírà, 200 billion naira ló ń nìkan ṣoṣo dájí kó. Àmọ́ ṣá ó ti ń nàka àléébù sáwọn kan, ó láwọn táàrẹ Buhari fúnra ẹ̀ yàn sípò làwọn jọ jí owó ọ̀hún kó. Kò wá tán bí? Kò wá tán bí? Àbí n tó lè mú yàn wò sùnsùnsùn wo hòtẹ́ẹ̀lì kan tó ní èló lẹ fẹ́ ta hòtẹ́ẹ̀lì ń tán ní àwọn ò lè ta bí ò jẹ́ pé o bá lè san 500 million naira, ó sì sanwó lónìí, ó sì wó o palẹ̀ lọ́jọ́ kejì, ó sì fi kọ́ ilé iṣẹ́ kan, ó lóun fẹ́ máa tajà ńbẹ̀. Kò wá tán bí? Owó ìlú. Ìdí nìyẹn tí iṣẹ́ àtòṣe fi ń pọ̀ sí i. Ìdí nìyí tó fi jẹ́ pé owó dọ́là ń fojoojúmọ́ gbéra sókè, náírà sì ń wálẹ̀. Náírà ń já wálẹ̀, iyì rẹ̀ ń sọnù. Ṣé bórílẹ̀-èdè ṣe rí rèé láyé Awólọ́wọ̀? Ẹ wo àwọn ìgbìyànjú àtàwọn ìgbésẹ̀ kó lè dáa fọ́mọ mẹ̀kúnnù Awólọ́wọ̀ gbé kó tó kú. Ibo ló fi sí nígbà náà? Níbo ló wà lónìí? Gbogbo wọn ni wọ́n sì ń nàka méjì sókè. Ọmọ Awólọ́wọ̀ dà, àwa rèé o. Lọ́nà wo lẹ gbàjọ́ ọmọ Awólọ́wọ̀ ó jàre o? Ẹ wá gbọ́ Yorùbá mi o. Ìdìbò ló tún ń bọ̀ yìí. Ìdìbò ló tún ń kànlẹ̀kùn. Ẹ wo gbogbo wọn bí wọ́n ṣe ń sáré kiri. Wọ́n tiẹ̀ tún ń sọ, wọ́n retí pé Jonathan ó gbégbá ìbò. Ẹ wo Tinubu tó ń lọ sókè sódò. Ó ti ná owó, ó ti ná ara, ó ti ná agbára tó ní. Ibi tílẹ̀kẹ̀ ó já sí àárí. Ọ̀ṣínbàjò náà ń ṣe tiẹ̀, Àtíkù náà ò jókòó. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan, kì í ṣe APC nìkan o. Ṣùgbọ́n ìbéèrè ni pé ṣé ìfẹ́ tèmi tiẹ̀ ni wọ́n níbí? Ṣé wọ́n nífẹ̀ẹ́ àwọn ọmọ tiẹ̀? Rárá o, ara tiwọn nìkan ṣáá ló dé bá wọn. Tiwọn nìkan ṣáá ni wọ́n mọ̀. Ó mà ṣe o. Ẹ wá máa gbọ́. Lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn ìgbésẹ̀ bí wọ́n ṣe dọta sípò ni wọ́n ń lé. Ẹ jẹ́ n fi fídíò yìí hàn yín kẹ́ ẹ láǹfààní àti rí àwọn nǹkan kan tí yóò fẹ́ gba omi, tó fẹ́ máa gba omi lójú ẹni nípa ibi tó orílẹ̀-èdè yìí dé dúró. Ẹ̀yin náà wò ó fúnra yín. Ó mà ṣe o. Ó yá, ẹ jẹ́ ká máa wọn nǹkan àtijọ́ wá sí ìrántí yín. Ẹ pe àwọn ọmọ yín súnmọ́ tòsí kí wọ́n wò ó. Ó mà ṣe o. Nàìjíríà níbo là ń lọ? Àwọn géṣà rèé o. Nàìjíríà níbo là ń lọ? Owó Nàìjíríà àtijọ́ rèé o. Òṣèlú Nàìjíríà, olórí Nàìjíríà, ibi tẹ́ bá ń kó wa rèé, ẹ wí fún wa ká gbọ́ ná. £1 lẹ́wọ̀ ẹ o,
£1 lẹ́ ń wò yìí o. £1 rèé o. owó náà ní ìgbà kan rè. £20 lẹ́ ń wò yìí o. Olórí Nàìjíríà. Òṣèlú Nàìjíríà. Ibo là ń lọ. owó ẹyọ ọ̀tà àtijọ́. Ìtẹ́bà ń kó wa rè é wí fún wa ká gbọ́. Olórí Nàìjíríà o. Òṣèlú Nàìjíríà. Àwọn owó Canada rèé o. Ibo là ń lọ. Ìtẹ́bà ń kó wa rè é wí fún wa ká gbọ́. Ayé ń yí. bẹ́ẹ̀ni lórí owó yìí náà. Ṣé kí n yà yín lẹ́nu wípé láwọn ìgbà kan rí téèyàn bá ní 1 million lọ́wọ́ 1.2 million wàá ra mọ́tò tó dáa wálé. Tó o bá ní 1.2 million pẹ́ńsù Camry lásán ò lé agídí lóbìnrin tó dáa o. Ọ̀pá ayé rèé o. Agbántara rèé. Agbántara rèé o. Àwọn àga agbántara rèé o. Àwọn òṣèlú wọ̀nyí wá sọ ọ̀pọ̀dọ̀ wọn tán. Àwọn kan tó ń ṣe rákàndédè tẹ̀lé wọn lẹ́yìn. Ṣé yìí ó rí bẹ́ẹ̀? Níbo ni wọ́n mú wa lọ? Níbo là ń rè yìí? Ẹ̀yin náà wo ẹni tó jẹ́ olùṣirò owó àgbà lórílẹ̀‐èdè yìí, Accountant General. Ó jí owó kó, wọ́n ní ká pò lọ́fun yọ̀yọ̀, wọ́n tún ní ọmọ lọ. Kò wáyé yín bí pé àwọn tí wọ́n jọ ń jalè ọ̀hún pọ̀, torí owó wọ̀nyí náà ni wọ́n tún ṣe ń jí ni gbé o. Ẹ̀yin náà wo prelate tí wọ́n jí gbé lẹ́nu àìpẹ́ yìí. Wọ́n gba 50 million naira lọ́wọ́ rẹ̀. Gbogbo owó tán gbà jẹ́ 100 million naira. 15 million orí kan. Kí ni tá a fẹ́ fàyọ́ ńbẹ̀ ni pé gbogbo nǹkan ti yí padà pátá. Àwọn nǹkan tó jẹ́ pé ó mú káyé ó dùn gbẹ́ngbà kan lásìkò yìí ó ti di bá mi. Àwọn nǹkan táwọn èèyàn ń ṣe nírọ̀rùn láwọn ìgbà kan lásìkò yìí ó ti di àfagídí ṣe. Ìtẹ́lọ́rùn tí ń bẹ láwùjọ wa ńgbà kan ó ti sọnù, kò sí ìtẹ́lọ́rùn mọ́ torí pé ẹni bá ń tẹpá mọ́ṣẹ́ kò rí nǹkan gidi mú wálé. Àwọn tí wọ́n lọ́gbọ́n àìrékérekè, ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ni wọ́n ń pọ́n bẹ̀ lá. Gbogbo wọn nǹkan àtijọ́ wọ̀nyí ó mú wa rántí ìgbàanì tí nǹkan sì dùn tí ìlú sì dáa, bó tiẹ̀ jẹ́ pé àwọn olóṣèlú yìí náà ti bẹ̀rẹ̀ ó tún jọ mí lóko. Bẹ́ẹ̀ ni o, àwọn aṣọ fẹ́ ó fẹ́ lẹ́jọ́ nǹkan mìíràn lọ́yìn. Ṣáàgó rèé o. Ṣé ọmọ tó pè ní ṣáàgó? Ṣí ṣáàgó. Ṣáàgó tó fi ń bú mi. Ṣáàgó rèé o. Wọ́n fi ń bú mi. Ṣé ẹ rántí eléyìí? Ayé ń yí lọ à ń tọ̀. Ayé ń yí lọ à ń tọ̀. Ìjọ tí bàbá mi lè wálé, mo kódà pélé rẹ̀. Kámẹ́rà lélẹ̀. Aago lélẹ̀ agogo. Aago lélẹ̀. Aago lélẹ̀ náà. Wọ́n dẹ̀ fi máa ń mẹ́yọ̀, wọ́n máa ń pèlè. Wọ́n máa ń pèlè mẹ́yọ̀ nǹkan. Oṣù wọn ni wọ́n fi mẹ́yọ̀ nǹkan. Scale. You know it as scale?
Scale. Aago tó ń jí gbàgàgbàgà aago ẹlẹ́kàn. Ọ̀rẹ́, aago ẹlẹ́kàn rèé. Aago ẹlẹ́kàn rèé. Àwọn abọ́ ẹlẹ́tà rèé o. Àwọn abọ́ ẹlẹ́tà. Àwọn osùn. Abọ́ ẹlẹ́tà. Ìsúnsẹ̀ abọ́ ẹlẹ́tà tí a máa gbé fún atábárí. Àtàrí osùn olú owó ẹyọ tá à ń ná láti jọ́ rèé o. Ọlọ ata odó ọmọ odó rèé tó ń pè fẹ́stì ìyá odó rèé. Ṣé ẹ ti rí iṣẹ́ mọ́ St. Louis? Wọ́n á máa fi iṣu rí ọ̀jọ̀jọ̀. Àwọn abẹ́ lẹ́tà nígbà tí ọjà máa ń lò ọlọ́mọ orí fún máa ń ṣe Ìtajébù là ń ta wa. Ìtajébù là ń ta wa tá a fi máa gbọ́ rédíò. Ó ní mo fi ó wà lára tí mo ní ló ń bá mo bẹ̀rẹ̀ ẹsẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ó ní mo fi máa ń rìkọ́ọ̀dù. Kámẹ́rà oríṣiríṣi. Kámẹ́rà oríṣiríṣi. Àwọn kẹsẹ̀tì àtijọ́ rèé o. Ṣàwòrò idẹ. Àwọn kẹsẹ̀tì àtijọ́ rèé o. Ṣé kẹsẹ̀tì náà lélẹ̀? Hello, please, let everybody. Ẹ̀ka sísọ nǹkan á fèsì bí. Ẹ̀ka sísọ ẹ̀ka á fèsì bí. Wà á béèrè fún ẹ. Ẹ̀jẹ̀ kọ́ sí ẹ̀jẹ̀ kọ́ yọ píjọ mi. Ṣé a máa rí báyìí? Yẹ́sì ẹ máa wà bẹ́ẹ̀. Ẹ̀mú wò mú wò. Ṣàwòròdé ti pẹ́ o. Ó ti pẹ́ yẹ́sì ẹ ní yẹ́sì ẹ wà bẹ́ẹ̀. Ó wà nínú wálé ẹ̀. Ṣàwòròdé. Àwọn kẹsẹ̀tì tó dáa o. Gbogbo tó dẹ̀ ò ṣe. 2000. Ẹ ti rí. Àwọn aṣọ àtijọ́ rèé o. Aṣọ òkèrè òfì. Ṣọ́yán àlárì. Ayé ń lọ àwọn ìṣòro àwọn fóònù àwọn ọ̀nà sọ́bẹ̀ ní báńkì àwọn tẹ́lá nígbà yẹn àwọn aṣọ òfì àwọn aṣọ òfì àwọn aṣọ bàbá yàrá olórí aṣọ òfì
ayé ń lọ àtọ̀. Sacred Heart Hospital Ìtẹ̀sí. Ìjókòó rèé o nígbà tá a wà ní kékeré lábúlé èmi náà ti ṣe irú ẹ̀ lórí. Kò sí ìṣòro rẹ̀ o. Bẹ́ẹ̀ ni wọ́n Wọ́n gbé nígbà àtijọ́ kò sí ìsáyé èso àwọn èèbó bẹ́ẹ̀ ni wọ́n àti àjọ. Lọ́mọdé àwọn àjẹ́. Abẹ́rẹ́ owó ti tó kọjá lọ bó tún fẹ́ tàbí bá nà. Bẹ́ẹ̀ ni. Alájà ká gba ṣé kí. Láǹpù àtijọ́ rèé o. Láǹpù àtijọ́. Àwọn èèyàn ńláńlá àtijọ́. Nǹkan pè ní sẹ́ríò rè. Àwọn àgbà àtijọ́. Àwọn ni wọ́n máa fi gbé ní Àwọn orí ẹran. Orí ọ̀nì. Orí ọ̀nì nìyẹn o. Àti túnṣe. Kábíyèsí Ọlọ́run. Kábíyèsí Ọlọ́run. Ìjàpá. Gbogbo àwọn síìtì tí wọ́n kó dé sí gbogbo náà ń lò sí kò sí ìtójójúlówó mọ́ mẹ́wọ̀n. Òjòjò fẹ́ẹ̀kì ni. Béèyàn lóògùn gan-an oògùn fẹ́ẹ̀kì ni. Ọlọ́sà ti jó bára mu. Nǹkan pèrè ẹ bá ń gbọ́. Awọ ẹran kan tí wọ́n ń pè ní ojúgbè. Eléyìí tí ń bẹ lára awọ ẹran tí wọ́n máa ń pè ní ìgalà. Tí wọ́n máa ń pè ní àgbọ̀n. Awọ ara ẹran ìgalà lélẹ́yìí. Ọ̀nì Ọ̀nì lélẹ́yìí. Orí ẹ̀ rèé. Ìwọ̀rọ̀fọ̀ ìdúrí. Eléyìí 2001 Ọbásanjọ́ first step. 1999 ni. Ọbásanjọ́ first step. 2000. Ìwọ̀rọ̀fọ̀ ìdúrí tó yẹ pé tó bá bọ́ ọlẹ̀ kò tún padà sí mẹ́mọ̀ láíláí. Ọwọ́ ejò. Ara ejò ni tí ọ̀rọ̀ nílé yìí ló jábọ̀ yìí ẹ múlẹ̀. Bring it now, bring that paper for me. See the paper on the floor. Ẹ má gbọ̀rọ̀ Àwọn àgbà lára alábàárẹ̀ lóyún. Ejò ni àwọn ejò àti ejò fún àìní ń bẹ̀rù. Kí ẹ ìwọ̀rọ̀fọ̀ ìdúrí bí tó bá bọ́ ọlẹ̀ kò tún dé bọ̀ láyé kò tún gbà bẹ̀ mọ́ láyé. Bẹ́ẹ̀ ni. Àní mo fi àtùpà ilé fò fún àwọn ọmọ ẹ̀ ṣe lọ́wọ́. Àwọn ẹran àgbà kankan rèé. Àti táyé ṣe o. Ọlọ́run ní kí àwọn àgbààgbà kó tún máa rántí kó máa jẹ́ kó yé àwọn ẹyẹ pé a ti lọ́rù eléyìí rí o. gbà mí rèé o. Ọdẹ gbà mí. Ìlànà bàbá o. Alaba lọ. Ó sì wà láyé ní tiwọn. Ṣé ní ṣe ìdílé wa alájà kágbá ṣe ìdílé mọ̀ ní ayé báyìí? Wọ́n ta ọmọ. Tẹlifíṣàn bá mi ìgbà yìí rèé o. Àti stẹ́ríò. Mo sì rí rédíò eléyìí láti ṣe ìrìnlẹ̀ ńlá. Tẹlifíṣàn bá mi. Tẹlifíṣàn bá mi àgbà rèé o. Tẹlifíṣàn bá mi àgbà. Nígbà kan rí, gbogbo àwọn nǹkan ó sì sàn jù báyìí lọ. Àlàáfíà wà nílùú tó jẹ́ pé ẹni bá ń tajà ó lè gbé ọjà rẹ̀ sílẹ̀ kó lọ. Ẹni bá fẹ́ rajà ó débẹ̀ yóò sì mú ohun tó fẹ́ rà yóò fowó ẹ̀ síbẹ̀. Lọ́wọ́ yìí bí èèyàn kan bá rìnrìn àjò tí ò bá ṣọ́ra wọ́n jí gbé, wọ́n tún jí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó ń gbé kiri wọ́n tún jò náà gbé. Wọ́n ti wá ń ta ẹ̀yà ara èèyàn lówó pọ́ọ́kú. Ó mà ṣe o. Ibi tá a bára wa dé rèé lórílẹ̀‐èdè yìí, nílùú tó lọ́ba tó níjòyè. Àwọn tó jẹ kó tún jí ọba orí adé nílẹ̀ Yorùbá wọ́n tún tara wọn lọ́pọ̀. Wọ́n tara wọn lọ́pọ̀ tán wọ́n tún ta àwọn tí wọ́n ń ṣàkóso lé lórí wọ́n tà wọ́n lọ́pọ̀ fún Fúlàní. Kò á tán bí? Kò á tán bí? Ó mà ṣe o. Ó ṣe lára ó ṣe fọmọ tí ń jẹ eérú. Bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wo ìkànnì ní Yorùbá Gidi TV, mo jẹ́ kí n ṣàlàyé fún ọ.
wípé ìkànnì Yorùbá Gidi TV tún ti ní ìbejì o, ìyẹn Yorùbá Gidi News. Ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ wa, tẹ́ ẹ dúró tì wá gbágbágbá, ẹ kọjá lọ sí Yorùbá Gidi News láti máa wo àwọn ìròyìn àtàwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ ṣe ń rí wò ń bí. Ẹ tẹ Yorùbá Gidi News lórí YouTube yín yẹn, yóò gbé yín lọ sí ìkànnì yẹn, ó farajọ eléyìí náà díẹ̀. Bẹ́ẹ̀ bá ti débẹ̀, ẹ tẹ subscribe, ẹ tẹ all, ẹ like fídíò wa tó wà ńbẹ̀, ẹ yí àwọn fídíò tí ń bẹ ńbẹ̀ wò, ẹ rí i pé yóò gbádùn mọ́ yín dáadáa. Kẹ́ ẹ sì drop comment yín sórí àwọn fídíò wa tó wà ńbẹ̀. Ọlákúnlé Fásùgbà lórúkọ mi. Ẹ jẹ́ n máa fàsìkò yìí dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tó ti dìde ìrànlọ́wọ́. Ṣé ẹ mọ̀ wípé àwọn olóṣèlú wa bí wọ́n ti ń ná owó nínú àpà wọ̀nyí kò kàn wọ́n bí wọ́n bá rẹ́ni tí ń kú lọ nílé ìwòsàn, ṣe bí wọn ò tiẹ̀ lè fowó tiwọn kí láti ẹ̀ ń sọ owó wa tí wọ́n gbàjọ wọ̀nyí aṣáà ń sanwó orí, àti pé lára wa ni wọ́n ti ń rí àwọn owó wọ̀nyí tí wọ́n ń kó mì tí wọ́n ń kó jẹ. Wọn ò lè fowó ọ̀hún pèsè ilé ìwòsàn tó dáa fún wa, kò sọ́nà gidi, kò sí ná, kò á bọ́, ó ti bọ́ la ṣe ń pé kóníkálukú kẹ́kọ̀ọ́ ẹ̀dá ní ọ̀fọ́n ìbá àtọ́ gbẹ̀gìrì. Ẹ̀yin náà ẹ wo àwọn orílẹ̀-èdè míì tẹ́ ń lọ́hùn, ẹ̀yin náà ẹ wo bá làáfíà ṣèjọba ń bẹ̀, ẹ wo bí ìdàgbàsókè ṣe ń dé lójoojúmọ́. Mẹ̀kúnnù ló kù tí ń ran mẹ̀kúnnù ẹgbẹ́ ẹ̀ lọ́wọ́ báyìí. Ẹ ṣeun o, ẹ̀yin tó rí fún tẹ́yin náà tún wò pé ọ̀nà láti fi mọ oore Ọlọ́run pé ẹ wà lálàáfíà, pé ara yín le koko bí ọta, pé ẹ̀ ń lè jẹ, ẹ̀ ń lè mu fúnra ara yín láì fagídí fún yín lóúnjẹ, wọn sì ní fagídí fún yín lóúnjẹ nígbà kankan láṣẹ Ọlọ́run. Láì sí nínú ìnira ẹ̀ sì ní mọ̀ nira láṣẹ Ọlọ́run. Ẹ ṣeun o, gbogbo ẹ̀yin tẹ́ ẹ dìde lórí ọ̀rọ̀ ọmọ Olúwajọmílójú Precious Ayílára tó wà nípò àìsàn lọ́wọ́, ṣùgbọ́n tọ́lọ́run ti ń gbàṣàkóso díẹ̀díẹ̀. Àìsàn jẹjẹrẹ kánsà ló ń ṣe é, ó wà nílé ìwòsàn, wọ́n ń tọ́jú ẹ̀ lọ́wọ́. A sọ lórí ètò wa kan níkànnì yìí àti níkànnì Yorùbá Gidi News wípé ẹ jọ̀ọ́ ẹ dìde ìrànlọ́wọ́ sí ọmọ yìí. Ó nílò 2.4 million naira, mílíọ̀nù 2 náírà àti 400,000, ìyẹn ẹgbẹ̀rún lọ́nà irinwó náírà òun ló nílò láti fi tẹ̀síwájú nínú ìtọ́jú ẹ̀ nílé ìwòsàn. UCH ńbàdàn ni wọ́n ti ń tọ́jú ẹ̀. Àwọn kan mà ti dìde, wọ́n dìde ìrànlọ́wọ́, ẹ mà ṣeun. Lára àwọn tó ti dìde ìrànlọ́wọ́ tá a ti rí tí bàbá ọmọ yìí sọ wípé wọ́n ti nawọ́ owó sóhun, ó ní Oyèlékè Táíwò Adéníkẹ́, ẹ mà ṣeun, wọ́n rí owó tẹ́ ẹ fi ṣọwọ́ o. Bákan náà Tẹ̀là Mojísọ́lá Sekinat, ẹ ṣé púpọ̀ fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Adéjùmọ̀ Grace, ẹ ní fàìsàn lògbà ń gbà kankan, Ọlọ́run ó fàánú gbẹ̀yìn náà, ẹ mọ̀ ṣe nítorí pé ẹ ran ọmọ yìí lọ́wọ́, ẹ fẹ́ kó kú, Jọmílójú ò sì ní kú lágbára lọ́wọ́ Ọlọ́run, toró náà padà wúlò fún àwùjọ wa, òun náà padà di ní ńlá. Davis, àrọ́wọ́ yín o, bàbá ọmọ yìí sọ pé owó tiyín náà wọlé lóru mọ́jú, ẹ mọ̀ ṣe tẹ̀ ń fi owó ṣọwọ́ láti fi ran ọmọ tó wà nínú ipò àìsàn yìí lọ́wọ́ kó má bàa kú, kò sì ní kú báyìí, kò ní kú kékeré, yóò dàgbà yóò dògbó. Ẹ̀yin náà tẹ̀ ń tọwọ́ bàpò láti lo owó yín láti fi ṣèrànlọ́wọ́ fún ọmọ tó wà nípò àìsàn yìí, ẹ ní fojú sunkún ọmọ nígbà kankan o. Ẹ ṣeun o, ẹ ṣeun o, bẹ́ẹ̀ ti ń nawọ́ lórí ìtọ́jú Olúwajọmílójú Precious Ayílára tó ń pè fún ìrànlọ́wọ́ yín. Ẹ ṣé púpọ̀. Bẹ́yìn bá tún fẹ́ ṣe sí i láti ran ọmọ yìí lọ́wọ́ nílé ìwòsàn UCH ńbàdàn ló ti ń gbàtọ́jú nípínlẹ̀ Ọ̀yọ́. Àkáǹtì nọ́mbà bàbá ọmọ yìí a ó fi síbẹ̀ pẹ̀lú fóònù nọ́mbà bàbá ọmọ yìí. Ẹ lè pè é láti béèrè ìbéèrè tàbí náwó ìrànlọ́wọ́ míì, ó lè má jówó nìkan. Ẹ̀yin lè nílé ìwòsàn ti yín, ẹ̀yin náà lè jẹ́ dókítà, ẹ lè jẹ́ elétò ìlera, ẹ sì fẹ́ ràn wọ́n lọ́wọ́. Àǹfààní wà fún yín. Ẹ ṣé fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wọn. Ẹ ṣeun o fún ìfẹ́ tẹ́ ẹ ní sí ìkànnì Yorùbá Gidi. Ọ̀rọ̀ àmọ̀ràn mi lónìí ó lọ sọ́dọ̀ gbogbo ọmọ Yorùbá tí ń wò mí tí sì ń gbọ́ mi pátá wípé ẹ dákun dábọ̀ o, bí ìdìbò wọn ti ń bọ̀ yìí, ẹ ṣọ́ra o, ẹ má fẹ̀mí ara ti yín wewu o. Wọ́n mọ̀ ń ṣe bẹ́ẹ̀ kí ìyàwó lè pọ̀ nílùú, kán lè rí ọmọ mẹ̀kúnnù rán níṣẹ́ ẹdẹ tòrútòrú ní o, láti lọ ṣiṣẹ́ ẹdẹ tòrútòrú. Wọ́n kó àdákù ọ̀bẹ lé wọn lọ́wọ́ kí wọ́n lọ gbèjà wọn, kán lè gbèjà títà wọn nítorí kí ìbò tí wọ́n lè kún kán lè bá àwọ̀pọ̀.
wọ́n rán ọmọ ọlọ́mọ níṣẹ́ dé tòrútòrú èyí táwọn ò lè rán ọmọ tí wọ́n ń bẹ lókè òkun, ọmọ tí wọn ò bá wa lọ sílé àwọn ilé ẹ̀kọ́ táwa ń lọ ń bí níbi tí ò sí ṣọ́ọ̀kì, tí ò sí tẹ́ḿpò, tí ò síwèé, tí ò sí kíláàsì tó pábẹ́ igi làwọn ọmọ ti ń kàwé ń bí. Àwọn ọmọ tí wọn ò sí nípò yẹn borí bá fọ́ wọn pẹ́rẹ́ wọ́n ti gbàlú èbó lọ, wọ́n lọ tọ́jú wọn. Àwọn ilé ìwòsàn ti wá rèé kò sí bẹ́ẹ̀dì o, dókítà ò pé, nọ́ọ̀sì ò sí. Àwọn dókítà wa náà àwọn náà ti ń jára wọn, wọ́n ń gbéra pá ó di UK ó di US níbi wọ́n gbé ń gba ìtọ́jú. Tọ́ ọwọ́ wa ló wà o, bí ìdìbò ti ń bọ̀ lọ́nà ẹ jẹ́ á ṣọ́ra o, kó má jẹ́ wípé a tún fẹ́ kọ lẹ́tà síyà tuntun lọ́dọ̀ àwọn olóṣèlú wa. Ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá ó fìgbánú kan ṣoṣo sọ̀já. Àjọ ìrònú la ní láti pè. Bákan náà petition tí wọ́n ń fìlì yẹn ṣé wọ́n ti sign ẹ̀? Ṣé o ti sign ẹ̀? Ẹ jẹ́ á ṣe ohun tó tọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ire o.